Veteran Yoruba Nollywood actor Charles Olumo Baba Agbako is dead o. Ọ̀sán já ọ̀run dọ̀pá, àjànàkú ṣubú kò lè dìde, eyín ká ẹnu wá dàpọ̀ làgì. Ikú ṣèkà, ikú dóró, ikú foníkà sílẹ̀, ó mú olóore lọ. Bàbá Charles Olumo Agbako sùn re o. Ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì yìí. Gist Entertainment náà ni wọ́n ń pè bí ìkànnì alálùbáríkà tó lápọ́njá fáàbàdà ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ bá mi click lórí subscribe button. Fún gbogbo ẹ̀yin returning subscribers wa, àpò ṣáṣàmùrà kì í gbẹ o, àpò yín ò ní gbẹ fún òkè báyìí ńlẹ̀ mú rù sí òkè lẹ́ẹ̀ máa lọ o. Ìròyìn yàjóyàjó, ìròyìn hàhín tí ò dùn mọ́ èèyàn nínú rárá, àmọ́ kí la fẹ́ bá Ọlọ́run àdẹ̀dáfà. Ikú àlèmúntù ó tún ti foníkà sílẹ̀ tó mú lóore lọ. Láìpẹ́ yìí ni Bọ́lájí Amúsàn tí gbogbo èèyàn mọ̀ sí Baba Latin tó jẹ́ gbajúgbajà òǹṣeré tíátà ní ilẹ̀ wa, tó tún jẹ́ pírẹsidẹ́ǹtì fún àwọn tampan, ìyẹn àwọn association àwọn tí wọ́n ń ṣe eré sinimá nílùú wa Nàìjíríà. Ó fi léde lórí ẹ̀rọ agbágbé rẹ̀ wípé goodbye o, good night to Alhaji Abdulsalami Sanyaolu tí gbogbo èèyàn mọ̀ sí Charles Olumo Baba Agbako, ọ̀run re o, bàbá kú. Ṣé rí bàbá Charles Olumo tí gbogbo èèyàn mọ̀ sí Baba Agbako yìí, ó jẹ́ gbajúgbajà òǹṣeré sinimá tíátà ní ilẹ̀ wa Nàìjíríà, tí ó sì jẹ́ ìlúmọ̀ọ́ká òǹṣeré tí gbogbo àwọn èèyàn fẹ́ràn dáadáa látàyè nọ̀mínọlẹ̀, látàyè ìforógbòmù gàárì ni. Téèyàn bá wo àwọn sinimá kan tipẹ́ntipẹ́ tí Baba Agbako tó ti kópa níbẹ̀, action bàbá yìí ó pọ̀jù bí ògògó tó bá ń fọwọ́ gbá orí pàpàpà yóò dàbí pé àrá máa sán ni. Ìwádìí tòun ti tàn àtàwọn òǹpìtàn fi yé wa wípé ní ọdún 1923 ni wọ́n bí Baba Charles Olumo Agbako ní ìlú Abẹ́òkúta nínú oṣù July. Ṣùgbọ́n ìwádìí míì tún fi yé wa wípé iṣẹ́ tí Baba Charles Olumo gan fọjọ́ ayé wọn ṣe, àbí ká sọ pé èyí tí wọ́n fọjọ́ ayé wọn kọ́, òun náà ni iṣẹ́ mẹ́kò tí gbogbo àwọn èèyàn mọ̀ sí iṣẹ́ mẹkáníìkì, ìyẹn iṣẹ́ àwọn tí wọ́n ń tún ọkọ̀ ṣe. Ṣùgbọ́n nígbà tí ó di ọdún 1953 ni Baba Charles Olumo Agbako darapọ̀ mọ́ iṣẹ́ tíátà tó jẹ́ iṣẹ́ tó yàn láàyò gan-an ní sàn-án nílùú Èkó. Ẹ wò ó, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn gbajúgbajà tí wọ́n tún jẹ́ gbajúmọ̀ àti ìlúmọ̀ọ́ká òǹṣeré tíátà ní ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ti kópa ribiribi nínú ká ṣeré sinimá àbí ká gbé sinimá jáde, ọ̀kan gbòógì ni Baba Charles Olumo Agbako wà o. Ṣé ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ gúdúgúdú méje tòun yàyà mẹ́fà ni Baba Agbako àtọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ni wọ́n ti kó bá iṣẹ́ sinimá. Ẹ wò ó, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti ṣe gúdúgúdú méje tòun yàyà mẹ́fà níbi ká gbéṣẹ́ sinimá débi tó dé lénìí nílẹ̀ Nàìjíríà, iwájú ni Baba Agbako wà, nítorí pé iwájú ńlójúgun ń gbé. Bàbá yìí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti àṣeyọrí púpọ̀ nínú ká po eré sinimá papọ̀. Pàápàá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wípé nínú àṣeyọrí Baba Agbako tó jẹ́ Charles Olumo ni Múyìwá Adémọ́lá wà lénìí, torí wípé ipa ribiribi má lè gbàgbé ní Baba Charles Olumo Agbako tó kó nínú ìgbésí ayé Múyìwá Adémọ́lá. Ẹ má gbàgbé o, tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like, kẹ́ ẹ wá drop comment yín. Kí ló opinion tí yín, kí ni view yín lórí ikú Baba Charles Olumo Agbako? Ẹ drop ẹ̀ sínú comment section fídíò yìí. Tá a bá ní ká máa wo àwọn tí orí ṣàdá nínú àwọn tí wọ́n ń ṣe sinimá àbí àwọn tí wọ́n ń po sinimá pọ̀ ní ìlú Nàìjíríà, ọ̀kan pàtàkì, ọ̀kan gbòógì ni Baba Agbako wà o.
nítorí pé láti ọdún tí wọ́n ti bí bàbá yìí títí di àsìkò tí bàbá yìí tó fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra ló já sí wípé kò ṣàìsàn kan sàn án dàbí alára pọ́npọ́n kókókó ni ara bàbá yìí sì máa ń fi gbogbo ìgbà le. kódà láìpẹ́ yìí tí Kúnlé Àfọ́ọ̀dù eléyìí tó máa ń ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún o sí gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà nínú àwọn tí wọ́n ń ṣe sinimá tó lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí bàbá Charles Olúmọ Àgbákò. Gbogbo èèyàn náà lórí pé bàbá ṣì ń ta kébékébé. Kódà bàbá tún sọ nínú fọ́nrán náà pé àwọn ṣì ń ṣeré o, àwọn ṣì ń ṣeré sinimá dáadáa, kódà àwọn tún ṣì ń gbá eré pápá àti bí ó ti yé yín àbí. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí, ọba mi òkè kò ní fi kú tó yáwọ́ pa gbogbo wa o. Ẹni tó máa kú á sì dàgbà dáadáa. Gbogbo wa la ó dàgbà, tá ó dògbó, tá a fọwọ́ páwú, tá a sì fèrègì jobi lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwáyé ikú kan ò sí, àmọ́ fún gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ bàbá Charles Olúmọ tí gbogbo àwọn èèyàn tún pè ní Àgbákò, àníri àgbákò ayé o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká máa drop RIP, rest in peace, ká máa ṣàdúà fún bàbá yìí. Ẹ jẹ́ á fi àdúà ká fi sin bàbá. Rest in peace. Tíwọ náà bá jẹ́ olólùfẹ́ òǹṣeré tíátà tó jẹ́ olólùfẹ́ Nollywood actors and actress ní Nàìjíríà, pàápàá bàbá Charles Olúmọ tó ṣẹ̀ṣẹ̀ dágbére fáyé yìí, ẹ jẹ́ ká táìpù RIP fún bàbá kí Olúwa kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Bàbá Charles Olúmọ Àgbákò, má jọ̀kùn, má jèkòló, ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run òun ni kó máa bá wọn jẹ o. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá là ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Súnre kó sùn dáadáa láyà olùgbàlà rẹ̀. A kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ o, bó pẹ́ títí oníkálukú òrèlé. Tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, má gbàgbé o láti tẹ subscribe button, kó o like ẹ̀, kó o share, kó o dẹ̀ rí dájú wípé o drop RIP fún bàbá Charles Olúmọ kó lè sùn dáadáa. Ẹ ṣé o, Ọlọ́run ọba mi òkè kò ní fi kú tó yáwọ́ pẹ̀ nìkan kan wa.